Ikú ti ṣèkà, ìbànújẹ́ pátápátá ni kí mọ̀jìṣí máa tọ́jú òbí ẹ̀rọ̀rùn alákejì. Àfíìsì Adésínà tí gbogbo èèyàn mọ̀ sí Destiny Boy tó ń kọrin hip hop ó mà ti kú o. Àfíìsì Destiny Boy ó ti jáde láyé. Destiny Boy ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Gbogbo abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ o. Ẹ wò ó, ọjọ́ burúkú èṣù gbomi mu. Òun ni ọjọ́ Sunday tó ń ṣe 18 January ọdún 2026 ló jẹ́ fún àwọn ẹbí Destiny Boy, nítorí pé ọjọ́ yẹn gangan ni Destiny Boy Afeez Adésínà tí gbogbo èèyàn mọ̀ sí Destiny Boy tó ń kọrin hip hop ló jáde láyé o ní fọ̀nàfọ̀nṣu. Ẹ wò ó, nínú fídíò yìí ẹ gbọ́ àwọn àṣírí tó pamọ́ sára ikú tó pa Destiny Boy lójijì ní fọ̀nàfọ̀nṣu. Ó lágbára o. Ẹ gbọ́ kí ló pa Destiny Boy gan-an lọ́mọ ọdún 22 22 years. Kí ló pa ọ̀dọ́mọdékùnrin yìí? Kí ló ṣekú pa Destiny Boy ní 22 years? Ẹ wo, ẹ ṣáà má lọ bí kankan. Ẹ wo fídíò yìí látòkè kẹ́ ẹ rí pé ẹ wò ó dé parí, nítorí pé àwọn àṣírí tẹ́ ẹ máa gbọ́ tó ṣekú pa Destiny Boy níparí fídíò yìí, òun lẹ́ẹ̀ máa kọ hàhàhà. Ṣé bẹ́ẹ̀ ni ṣá? Ṣé bẹ́ẹ̀ kọ́? Ó yá, ẹ máa bá mi ká lọ. Ẹ wò ó, lẹ́yìn ikú Destiny Boy lánàá tó ń ṣe 18th of January ọdún 2026, òun lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ àti speculation àti gbọ́yìísọ̀ yìí ló ti ń lọ lórí ayélujára. Báwọn kan ti ń sọ wípé àìgbọràn ló pa Destiny Boy, àwọn míì ní ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà á, òun ló pa Destiny Boy. Àwọn míì ní ifá tó lọ ṣẹ́, òun ló pa Destiny Boy jàre. Àwọn míì ní ó ti ń ṣàìsàn kan tẹ́lẹ̀, àìsàn kan ti wà lára Destiny Boy tẹ́lẹ̀ tó ń bá fínra lábẹ́ aṣọ, wọn lòun ló ṣekú pa á. Kódà àwọn míì gan wọn ní wọ́n poison Destiny Boy ni o. Ṣé lóòótọ́ ni pé wọ́n poison Destiny Boy? Ṣé ifá tí Destiny Boy tó ṣẹ́ òun ló pa àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ṣáà máa bá mi ká lọ, gbogbo ẹ̀ ní tú àṣírí ẹ̀ pátá. Àmọ́ kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ àjọ gbọ́ ohun tí ẹ̀gbọ́n Destiny Boy tó sọ nípa ikú àbúrò rẹ̀ tí ń ṣe Destiny Boy gan. Kékeré ọlọ́wọ́ bá mi sọ àbísí dìde iná lélẹ́yìí o, àbísí dìde o. Ayé mi ti bàjẹ́, ògbóná kan ṣoṣo, ògo ilé wa. Ẹ̀yà wa Adésínà kílẹ̀ ń wò. Òní ayé tó rò, ògo ilé wa rè. Àkámọ́ gbìyànjú tó lórí ọmọ yìí. Lẹ́yìn mi sáré, ikú o. Kí ló dé? Nínú ọdún yìí mo gbàdúrà sí Ọlọ́run, mo sì ẹ́ tó. Àbí èsì ò gbọ́dọ̀ kú. Ẹ bá ń jí lẹ́sìn. Ẹ bá ń jí jáde. Èyàn ṣe prank ṣe báyìí. Àwọn oníṣègùn náà kò tó kọ́ta pẹ̀lú ọ̀gá ìjọba tó bá jẹ́ náà. Ẹ̀dákun ìgbà abaláwo àti gbọ́ bọ̀bọ̀ tó wọ mọ́fìtì yẹn ni bọ̀bọ̀ yẹn ò jọ babaláwo ni ó wọ aṣọ. Àwọn àṣírí kan tó pa Destiny Boy, ìkan rèé nínú ẹ̀. Ẹ gbọ́ kí ló wà láàrin Destiny Boy àti babaláwo yìí? Kí ló ṣe Destiny Boy tí wọ́n fi ń tọ̀ nǹkan sí i lẹ́nu, tọ̀ nǹkan sí i lórí? Kí ló dé tí wọ́n ṣe gbé Destiny Boy lọ sí hospital nígbà tí wọ́n rí i pé ara ẹ̀ ò dá, ara ẹ̀ ò le? Ẹ̀yin olólùfẹ́, ẹ̀yin onílàákàyè tẹ̀ ń gbọ́, tẹ̀ ń wo fídíò yìí, ẹ máa bá mi fi ṣọwọ́ sábẹ́ comment section fídíò yìí o. Bákan náà, ẹ jẹ́ ká máa kí Destiny Boy ìpè kó sùn re, ẹ máa bá mi type RIP sábẹ́ comment section. Ẹ wo, ẹ má jẹ́ kí n tàn yín, ṣe rí Destiny Boy ọmọ ológo ni o. Ọmọ ológo lára àwọn ògo Nàìjíríà tó yẹ kó máa polongo, kó máa fọn rere orúkọ Nàìjíríà káàkiri gbogbo àgbáńlá ayé ni. Àmọ́
ó ṣeni láàánú lọ́pọ̀lọpọ̀ gan-an wípé kòkòrò kò jẹ́ ká gbádùn òbí tó gbó gbogbo abiyamọ ayé lẹ́ẹ̀kan sí ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí òun ẹ dákun ẹ jẹ́ á máa type RIP fún Destiny Boy sábẹ́ comment section fídíò yẹn. nǹkan míì tó tún yà mí lẹ́nu nípa kú Destiny Boy ni pé kí Destiny Boy ó tó kú ni wọ́n ti sọ pé ó ti ń pọ̀ nǹkan lẹ́nu nígbà tó tún kú tán kíní tó ń jáde lẹ́nu ẹ̀ yìí kò dúró ó ń jáde lẹ́nu àti imú ẹ̀ ni ẹ gbọ́ kí ló lè fà á kí nǹkan bẹ́ẹ̀ yìí kó máa jáde lẹ́nu òkú lẹ́nu ẹni tó ti kú àti imú ẹ̀ èyí ló dẹ̀ fà á tí gbogbo àwọn èèyàn fi ń wò pé ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n poison Destiny Boy ni àmọ́ àwọn míì àwọn àgbàlagbà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí wọ́n ní rárá wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ti fún un lò nílé babaláwo yẹn òun ni ó ń pọ̀ jáde nítorí pé téèyàn bá ti kú tán gbogbo ohun tí wọ́n bá lò fún èèyàn ló máa pọ̀ kò ní í gbé e lọ sọ́run wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló ń pọ̀ jáde ló ń jáde ní imú ẹ̀ àtẹnu ẹ̀ ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni ṣé tí wọ́n bá lóògùn fún èèyàn ṣé téèyàn bá kú tán ṣé yóò pọ̀ ni àbí ẹ̀yin ò lérò wípé bóyá poison òun ni wọ́n fún Destiny Boy tó fi pa á ẹ jẹ́ ká máa fi kọ́mẹ̀ǹtì wa ká máa fi ṣọwọ́ sábẹ́ comment section fídíò yìí ẹ wò ó fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lórí Tatafone Naija yìí ẹ nílò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ikú tó yáwọ́ kò mà ní pa gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ má gbàgbé ẹ má bá mi click lórí subscribe button ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi pín kó délé kó lọ fà kó lọ fà kó ba lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá a tún kù lẹ́yìn Ọlọ́run ọba mi yóò jẹ́ kọ́dún jìnnà síra wọn o. 1.5. Gbogbo ẹ̀ lórí dáì. Yéé! Pa ọmọ ológo báyìí, àbí kò sí wàhálà máa fọ̀, ìyẹn lọ ṣe. Ọjà, ẹ̀rọ gbogbo nǹkan tó kọ́ lẹ̀.